وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبد الله ورسوله شهادة الأولين والآخرين، شهادة أولياء الله المتقين، شهادة من صلى وصام وقام وحج لله رب العالمين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. ويقول سبحانه: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فيا أيها المؤمنون عباد الله، أوصيكم ونفسي بتقوى الله جل وعلا. عباد الله، معنا اليوم في خطبتنا الحديث الذي رواه الإمام أحمد والترمذي عن أبي العباس عبد الله بن عباس رضي الله عنهما قال: كنت خلف النبي صلى الله عليه وسلم فقال: يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك، احفظ الله تجده تجاهك، إذا سألت فاسأل الله، وإذا استعنت فاستعن بالله. واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك، وإن اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك. رفعت الأقلام وجفت الصحف. adúpẹ́ fọ́lọ́run, ìkẹ́ Ọlọ́run tó pọ̀ pẹ̀lú gẹ̀rẹ̀ kọlọ̀ lè bá Nábì wa Muhammad. ajẹ́rìí bí kò sẹ́ni kátà fún lẹ́sìn tó ju Allah nìkan náà lọ, kò sí lórogún. a sì jẹ́rìí pa Nábì wa Muhammad òjíṣẹ́ ọba náà ní ẹrú ẹ̀ ní. ìkẹ́ Ọlọ́run ìgẹ́ Ọlọ́run kó bá Nábì, Ọlọ́run jẹ́ ọba ara ilé ẹ̀kọ́ bá wọn sàhábà rẹ̀
gbogbo àwọn tó bá wá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọ́ kan gbogbo wọn náà kọ́ máa yọ àwa náà lẹ̀ kọ́ máa lọ bẹ́ẹ̀ títí dọjọ́ ẹ̀san. Ibadallah, àkọ́kọ́ ọ̀rọ̀ ní khutba lẹ́ni ó ní pé ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run ọba. kí là ń pè ń bẹ̀rù Ọlọ́run? gbogbo tí ó mú wa wọná Ọlọ́run ká gbégi sáàlà láàrin àwa àti nǹkan ọ̀hún. gbogbo tí mú ní wọná Ọlọ́run kéèyàn wá fi ààlà sáàrin òun àti tí ó mú wọná Ọlọ́run yìí tí ń jẹ́ bẹ̀rù Ọlọ́run nù. ká ní ká má kírun ni ó jẹ́ àwọná á fààlà sáàrin àwa àtà ìkírun ìrún ọmọ lọ líbi. ká ní sìnà ní ọba jẹ́ ọwọ́ná ní ọba jẹ́ àwọná á fi ààlà sáàrin àwa àti sìnà ọmọ bá tiẹ̀ lọ àwa náà ọmọ bá tiwa lọ. sẹ́wọ̀n pé tùmọ̀ tí ń wíwọ́n náà ni pé ètí ń jẹ́ bẹ̀rù Ọlọ́run ni pé má ṣe Ọlọ́run má ṣe kíni má dédìí ẹ̀ máa wá ṣe Ọlọ́run ọ wá ṣe kíni ó mójútó. méjì sí ń jẹ́ bẹ̀rù Ọlọ́run tó bá ti ṣe méjèèjì ń o ti gbé gidi ààlà tí ń bẹ láàrin ìwọ àti náà ó dẹ̀ ti ṣètò bílẹ̀kùn àlìjẹ́nà ó ti ló fi jásí báwọn kọ̀rọ̀ tá a kọ́ sọ ní kútùbà ni pé ẹ bẹ̀rù Ọlọ́run ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo ntọ́lọ́run payé láṣẹ ẹ ṣe é ntọ́ni ẹ jìnnà sí ẹ sá fún. Ibadallah, tí a bá lọ wo ìbẹ̀rù Ọlọ́run yìí kò sí ìrìn ẹni tọ́ba mi dá tí ó pèsè àkèsí ìbẹ̀rù rẹ̀. ọba mi ní ya ayyuhan nas mọ̀pọ̀ yẹn èèyàn ittaqu rabbakum. ọ̀rọ̀ mùsùlùmí ni kakọ́ mọ́ o ọ̀rọ̀ gbogbo tí ń bá jẹ́ nìyẹn láyé ittaqu rabbakum ẹ bẹ̀rù ọba yín. ìtumọ̀ ẹni pé ntọ́ba ní kẹ́ ẹ ṣe ni kí ntọ́ba ní ẹ má ṣe sá. alladhi khalaqakum min nafsin wahida. ọba àwọn ló dá gbogbo yín pátá láti bí ẹ̀mí kan ṣoṣo. wa khalaqa minha zawjaha láti bí ẹ̀mí kan òun ló ti dáyàwó rẹ̀ wa batha minhuma rijalan kathira wa nisaa wattaqullaha alladhi tasaaluna bihi wal arhama inna allaha kana alaykum raqiba. Ibadallah, ó túbọ̀ mi lé ní níjẹ̀jọ́ àsìkò àárín àwa àtọ́lọ́ ni mo yẹjú. sẹ́ẹ̀rí àdísì tí mo kàlẹ́ ẹ̀ka ńgbà tí ń sọ lárúbáwá wọn òun ni mo fẹ́ gbé díẹ̀ yẹ̀wò nínú kútúbà lẹ́ni. afáwọn àgbà Abdullahi ọmọ Abbas tọ́jà kan náà àwọn sábẹ́ ànábì wa Muhammad ó jáde níjọ́ kan pẹ̀lú ànábì wọn jọ lọ. ànábì wa wájú Abdullahi ọmọ Abbas wà ní ẹ̀yìn rẹ̀. ànábì wa ní ya gulam mo pè wọ́n ọmọ yìí inni u'allimuka kalimatin jẹ́ ń bọ́ sọ àwọn ọ̀rọ̀ kan jẹ́ ń fi nǹkan kan jẹ́ ń jú àwọn ọ̀rọ̀ kan kí ń bọ́ sọ. ọmọ ní nam ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ tá ànábì fẹ́ bá sọ. ara àwọn ọ̀rọ̀ yìí láti yọ ọ̀rọ̀ díẹ̀ tá a sọ ní kútùbà wa ní èní pẹ̀lú ògo Ọlọ́run. ànábì ní ihfadillaha máa sọ Ọlọ́run. Abdullahi mabasi máa sọ Ọlọ́run yahfadika Ọlọ́run sọ wọn náà. ihfadillaha máa sọ Ọlọ́run tajidu tujahaka ọ máa rí Ọlọ́run níwájú rẹ báyìí tó bá ti ń sọ. ọ ní wa idha sa'alta tó bá tọrọ nǹkan fas'alillaha ọwọ́ Ọlọ́run ni ó ti béèrè. wa idha ista'anta tó bá wà náà lọ́wọ́ fasta'in billah Ọlọ́run ni ó fi wà náà lọ́wọ́. wa'lam Abdullahi ọmọ bá sì wà lọ lè mọ o annal umma kí gbogbo ayé pátá láwùí ti chama at tí wọn bá wá kóra wọn jọ ala an yanfa'uka bi shay tí wọn ní lágbájá aláǹfààní tá a fẹ́ ṣe fún ọ. Ànábì ní Abdullahi ọmọ bá sì lọ lè mọ̀ pé lam yanfa'uka wọn ò lè ṣe ọ láǹfààní kankan illa bi shay'in qad kataba Allahu laka ìtọ́lọ̀ ti kọ fún ọ tẹ́lẹ̀ náà ni ọ tẹ̀ ọ lọ́wọ́. tí wọn bá tún wá kójọ ala ayaduruka tí wọn láwọn fẹ́ fara ní ọ gbogbo ayé kójọ wọn láwọn fara ní ọ lam yaduruka wọn ò lè fara ní ọ illa bi shay'in qad kataba Allahu alayka ìtọ́lọ̀ ti kọ pé ó ṣe ọ náà ni ó ṣe ọ. rufi'atil aqlam gègé tọ́lọ̀ fi kọ kádàrá wọn ti gbé sókè báyìí. wajaffati suhuf tákàdá tí wọn kọ sí kíni ó ti gbẹ ìtumọ̀ ẹni pé kò lè ṣe kíni. Ibadallah,
odidi àdìsí yìí tọ́ mi yẹn sáyé àdìsí yìí tó ń tí ọ́ mú lọ́wọ́ tẹ́nìkan ò ní kó ọ ní hílàhílo tẹ́nìkan ò ní kó ọ láyàjẹ tẹ́nìkan ò ní kó ọ sínú wàhálà tẹ́nìkan ò ní fayé dẹ́rùbà ọ́ tọ́lọ́pọ̀lọpọ̀ ni wọ́n fi ń dẹ́rùbà yẹn lérí ilẹ̀ o wọ́n lè pé ẹ ṣọ́ra fáyé o ẹ má tójú ayé mọ́lẹ̀ o àwọn àgbàlagbà ìyẹn wáyọ̀ náà àwọn àgbàlagbà ní o pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ bẹ́ẹ̀ bá lo àdìsí yìí yọ sáyé bó ti yọ sáyé àdìsí yìí ni mo fẹ́ mú díẹ̀ níbẹ̀ ẹnu tí mo fẹ́ mú bẹ̀ fún kútùbà tó ní ni ihfadillaha yahfadika sọ ọlọ́run ó ṣe kí ni yọ sọ wọn náà ibadallah tí a bá ní sọ ọlọ́run kí ni túmọ̀ rẹ̀ tá a bá mọ gidi mọ́ tá a bá fi sẹ́nu ọ̀nà a ní ká máa sọ àwọn tí ń wọlé àtàwọn tí ń ṣe kí ni yóò máa wò wọ́n ní fínní bẹ́ẹ̀ bá gbé nǹkan lọ́wọ́ yóò ní gbé wá kílẹ̀ kó síbẹ̀ wọn tí mọ́tò bá fẹ́ wọlé yóò ní ẹ sí búùtù mọ́tò ń káwọ́ tí tọkàn rẹ̀ bá balẹ̀ tó yóò tu gbogbo ìsàlẹ̀ mọ́tò àti inú rẹ̀ sẹ́mi pé ń sọ ọ́nu bóò ní owó ti sọ lọ́hùn bóò ló ti sọ lọ́hùn gbàtà níbi ní ihfadillah ìwọ náà sí kíni sọ lọ́hùn bóò ló ti sọ lọ́hùn sọ wàá lò kí alẹ́ ara àti sọ́mà kejì ọmọ lọ sọ mẹ́ni àbíbò àbọ̀ máa wọnú ìpẹ́ káàkiri àbọ̀ máa wojú omi káàkiri bọ̀dọ̀ lọ́hùn wá wà táwa sọ báyìí o ibadallah ìyẹn gbọ́dọ̀ lágbọ́yé ẹ̀sìn sẹ́ẹ̀dí tá a bá ní sọ ọlọ́hun níta àgbàlérò pẹ̀lú ẹ̀ ni pé antahfadọ hududallah àwọn àlàtọ́lọ́ ní mọ́kọjá ẹ̀ túmọ̀ ẹ̀nu ni ọ́ sọ àwọn àlà ọlọ́hun kí là ń pè láàlà ọlọ́hun tọ́lọ́mbá ní la taqrabu zina ẹ má súnmọ́ sínà ó ti fàlà síbẹ̀ ọ̀nà ìwọ náà wàá ṣe kí ni ọ wàá sá fún tọ́ ọ bá ti sá fún báwọn o ti sọ́ta ní. ọba mi ní asáríkù wa sáríkọ̀tù ó lè lọ́kùnrin àti ó lè lóbìnrin fákítọ̀hù àìdíyàhùmá ẹgẹ́ àwọn méjèèjì lọ́wọ́ ẹgẹ́ wọn lọ́wọ́ ìtumọ̀ ẹ̀ ní pé ẹ má jalè ká má ṣe kí ni bọ́bá ti wá rí nǹkan ní nǹkan wà ṣe kí ni ọ sá fún nǹkan ìtumọ̀ ẹ̀ ní pé ọ sá fún ọlọ́run torí o ti sá fún àlà ọlọ́run ọ sá fún un ní ibadallah ìyẹn sá fún àlà ọlọ́run gbóntọ́lọ́mbá ni má ṣe báyìí ò ní ṣe ìtumọ̀ pọ̀ ń sọ ọlọ́run ní ibadallah wa an tahfadha huquqahu àwọn kankan wọn bẹ tọ́lọ̀ ń béèrè lọ́wọ́ wa tí n pè ẹ fún mi lélẹ́yìí ẹ fún mi lélẹ́yìí ẹ fún mi lélẹ́yìí ẹ má débi ní hudud ẹ wá fún mi lélẹ́yìí ní huquq kí ni túmọ̀ ẹ fún mi lélẹ́yìí ẹ fún mi lélẹ́yìí ẹ má ṣẹbọ pẹ̀lú mi tí n béèrè nu tọ́ba nǹkan bá sọ ọlọ́run ní sè òní ṣẹbọ pẹ̀lú ẹ ẹ má pè nǹkan mi lẹ́yìn mi èmi ní ẹ má pè bí ìṣòro bá dé òní pè bàbá rẹ òní pè ya rẹ òní ká ọmọdé máa kígbe ṣéwù rẹ ọsọ ọlọ́run ni àwọn tọ́lọ̀ ń béèrè yẹn kọ́ máa fún ní ń jásípọ̀ ọsọ ọlọ́run ó di méjì ibadallah àwọn àṣẹ tọ́lọ̀ wọn apá kó múṣẹ ọsọ ọlọ́run ni àwọn tọ́kọ̀ kó jìnnà sí ọsọ ọlọ́run ni ká tó wá sọ pé ọlọ́run wa la àwọn nǹkan kan mọ́lẹ̀ tó ní mo fẹ́ kẹ́ ẹ sọ o àwọn tọ́lọ̀ ń bá ní kẹ́ ẹ sọ wọn ẹ wàá sọ níbi sọ́tẹ̀ ń sọ òun ní ń jásí pẹ̀ ń sọ ẹ lọ́wọ́ Suratul Baqara aya 238 ọba mi ń sọ pé hafidhu ala salawat ẹ máa sọ ìrun àsìkò ìrun ẹ máa sọ wa salatil usta ìrun àní gbogbo dọwọ́ yìí o gbàtọ́lọ́ dídí sọ pé ẹ sọ ìrun gbogbo òun ẹ máa sọ ìtumọ̀ ẹ ní pé ẹ má jásí kórè ọkọjá tẹ́ fi ṣe kíni bí bá ti ń wọlé ẹ má ṣe kíni ẹni tí ó sọ ọlọ́run sọ fún pé ntọ́ sọ tí ìfìmọ̀ pọ̀ ń sọ mi ni pé hafidhu ala salawati was salatil usta gbogbo òun tí mo ní o kí máa kí lásìkò ẹ was salatil usta wà á mójútó òun àárín gbùngbùn àwọn àfáà túnú àárín gbùngbùn ní salatul asr irun alásàrì àwọn kan nínú àárín gbùngbùn nínú alfajiri wal isha
tọ́lẹ̀ntì wájàmá fajiri àti ìṣá munafiki sẹ̀rí àpè ibadallah ìta àfihàn pọ̀ ń sọ ọlọ́run òun ni kọ́ jẹ́ni tí ó wà nù hafidhu ala salawati wa salati al-usata ibadallah nùtọ́ lágbàjú téèyàn sọ tá a fi mọ̀ pé sọ́lọ́ nìran wà ẹ wo gbólóhùn tọ́lọ́ ń lò náà gbólóhùn hafidhu ló ṣe kí ni ló lò ń bẹ́ẹ̀ anabi wa Muhammad nígbà tí ń sọ̀rọ̀ ọ̀run ṣe gbọ́ bó ti wí ó ní man hafadha alayha ẹni bá ń sọ irun dáadáa tí ń kí bó ti yóò kí kanat lahu nura irun yóò di ìmọ́lẹ̀ fún wa burhana àtàwíjàre wa najatan min yawmil qiyama irun yóò wà lá níbi ìyájọ́ alkiyama ẹ dákun ẹni tó bá ní ìmọ́lẹ̀ láyé tó sì ní àwíjàre wájú ọlọ́run kò ní ṣe mo ṣe tọ́ba wa di ju alikiyama tọ́ bọ́nu náà tí ó jìyà ọlọ́run sọ àbí ọ̀sọ́ kí lòun sọ tọ́lọ́run fi sọ ìran lọ́sọ́ tọ́ba nǹkan fẹ́ sọ ọlọ́run ọ̀sọ́run anabi ni wa man lam yuhafidh alayha ẹni tí ìbá mójútórun lam yakun lahu nurun kò ní ní mọ́lẹ̀ wala burhanun kò ní láwíjàre wala najatun yawmal qiyama bẹ́ẹ̀ sì ni níjọ́ alikiyama kò ní bọ́nu yẹ ọlọ́run ibadallah ihfadillah ẹ ṣọ́ Ọlọ́run àwọn tẹ́ ma sọ tẹ́ fi ṣọ́ Ọlọ́run ní nka fún yín gbogbo ntọ́lọ́mbà pè ní má débẹ̀ ọ̀ṣọ́ Ọlọ́run ni ntọ́lọ́mbà ní fún mi ó fún ọ̀ṣọ́ Ọlọ́run ni ọ̀rọ̀ ọ̀run Ọlọ́run ní hafidhu ala salawat ẹ mójútónu ọ̀ṣọ́ Ọlọ́run tó bá kírun ibadallah àwọn kílà tún sọ táàfi ṣọ́ Ọlọ́run táwọn mọ̀ pé à ń ṣọ́ Ọlọ́run kílà sọ gbogbo ntọ́lọ́n fún ọ pátápátá yé ń gbẹ́mí èyí tó kílẹ̀ à odidi orí rẹ̀ ọ̀sọ̀ orí rẹ̀ bóòlù yẹn ti sọ orí àwọn akílérí dìmú ojú wa ń bẹ àwọn akílérí dìmú ẹnu wa ń bẹ àwọn akílérí dìmú etí wa ń bẹ ibadallah ọ̀sọ̀ orí rẹ̀ kí ló fẹ́ fojú tó wà ń bí rí yẹn wò ọ̀sọ̀ ẹnu rẹ̀ ẹnu tí ń bẹ lára eré kí ló fẹ́ fi sọ ọ sọ etí rẹ etí tí ń bẹ lára eré kí ló fẹ́ fi gbọ́ anabi wa Muhammad ẹ lọ lè wo àdìsí tí ń bẹ nu Tirmidhi anabi ní al-istihya minallahi haqqal haya ẹni tí ó bá tijú Ọlọ́run ó gbọ́dọ̀ tijú Ọlọ́run bó ti yẹ ó tijú Ọlọ́run ni yìí tá wọn ń pè ní kéyìn ó tijú Ọlọ́run bó ti yẹ kó tijú ẹ anabi ní tá ń pè ní kéyìn ó tijú Ọlọ́run bó ti yẹ kéèyàn tijú Ọlọ́run ni pé àǹtàfàdọ̀ ráàsà kọ́ ọ sọ orí rẹ wà máa ń wà á àti gbogbo ntẹ́rí kójọ ojú ọ̀sọ̀ ẹnu ọ̀sọ̀ etí ọ̀sọ̀ ló fi jásí pé mùsùlùmí tó bá wu ẹ̀ṣẹ̀ báyìí kò gbọdọ̀ tó wù lẹ́ẹ̀kejì ọ̀rọ̀ àwọn lẹ́kọ̀ọ́ kò ní ọmọ sẹ́lọ́hún o àwọn àdúgbò mi lẹ́kọ̀ọ́ ìlàjì àwọn míì ti ń rìn ní àdúgbò ní òhò ni wọ́n rìn ìwọ wàá sọ ojú tiẹ̀ tó bá fi lè wo báyìí òtún wo mọ́ ó dérí kodò ọ̀nà lọ́mọ wò tó fi débi tán lọ ìtumọ̀ ẹ̀ nípa sọ Ọlọ́run wọn á péjọ wọn á sọ̀rọ̀ ọlọ́rọ̀ ọ sọ etí rẹ ò ní fi gbọ́ ó dìde ní alájí ẹ̀ ń lọ ní ọ̀rọ̀ tẹ́ ń sọ wọn ò fẹ́ gbọ́ torí sàkátì ń jọ àlìkìyàmá wọn náà wá ń yọnu sí bí wọ́n ti ń ba tèèyàn jẹ́ pé kí ni ẹjọ́ lè mọ́ dáadáa kó lè gbọ́n táwọn wí wọ́n náà ń dá sí bí wọ́n ti fẹ́ bá tẹnìkan jẹ́ ahọ́n rẹ̀ ò ṣe kí ni wọ́n fa ahọ́n sọ̀rọ̀ ẹ̀yìn òun fi ń ṣòfófó òun fi ń ṣe gíbà òun fi ń ṣe nàmímà ọ̀ sọ ahọ́n nù ni lànàbí sọ pé al-istihyaa'u minallahi haqqal haya n ti ń jásí pé èèyàn tijú Ọlọ́run bó ti yẹ kó tijú Ọlọ́run ni pé an tahfadha ar-ra'sa kẹ́nìyàn sọ orí rẹ̀ wà má wà á àti tí ń bẹ lára orí bí ojú ọ̀sọ̀ etí ọ̀sọ̀ ẹnu ọ̀sọ̀ imú gan yóò ní tó fi gbọ́. Ibadallah wa an tahfadha al-batina wa ma hawa ọ wàá sọ inú rẹ náà ikùn rẹ àti ntọ́ ma jẹ síkùn rẹ ìtumọ̀ ẹni kó o ní ma jẹ wo haram o ní ma jẹ rìbá o ní ma jẹ wo àbẹ̀tẹ́lẹ̀ o ní ma fi jìbìtì ránjẹ sílé gbẹ̀ntì ń ṣe fọ́ 19 tí fi ránjẹ sọ́wọ́n àtìyàwó rẹ̀ ń jẹ sẹ́mi pé nínú náà wọ́n ń jẹ sí ẹni tí ń lọ gba rìbá tí ń pa àdúgbò bọ́lọ́ àrówó ránjẹ sílé
inú yìí náà ni ó jẹ́ sí ibadallah nítorí fi sọ ọlọ́run ní kò sọ irí rẹ̀ àti nítorí kójọ ọ wàá sọ inú rẹ̀ àti nítorí ọmọ jẹ sí inú yẹn náà ibadallah nínú tí fi jásí pé a sọ ọlọ́run sẹ́ẹ̀rí ìbúra kì í ṣàwàdà ọlọ́run ní wahfadhu aymanakum àwọn ìbúra tẹ́ mọ̀ ìbúra ẹ sọ dáadáa mùsùlùmí ẹ búra pẹ̀lú ọkọ̀ ọlọ́run àfi tọ́ba jẹ́ lòlò níjọ́ tó bá ti ń sọ pé wàláhì tó ń fi ń búra lérí irọ́ mà péjọ yẹn ọ̀sọ́ ọlọ́run mọ́ ọlọ́run ti dèyàn ẹ̀yẹ ní ó ti di ẹ̀yẹ lọ́dọ̀ rẹ ọlọ́run yìí sèyàn ó di ẹ̀yẹ lọ́dọ̀ rẹ ibadallah àwọn nǹkan wọ̀nyí ni mùsùlùmí ó máa sọ inú tí mùsùlùmí ó sọ táàbí sọ pé ń sọ ọlọ́run hifdul farj mùsùlùmí gbọ́dọ̀ sọ ti ń jẹ́ abẹ́ rẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe sìná ọlọ́run sọ pé walladhina hum li furujihim hafidhun ayẹlẹ karùn suratul mu'minun ọba mi nínú àtàrí nígbà tí ń sọ pé àwọn tí ó wà lè janna rí wọn ń kà wọn ọ wá ní walladhina hum li furujihim hafidhun àwọn tí wọ́n ń ṣọ́ abẹ́ wọn tí wọ́n kì í ṣe sìná ibadallah àwọn nǹkan tí mo kàkà lẹ̀ yìí tó bá bẹ̀rẹ̀ sí sọ ní ń jásí pọ̀ ń sọ ọlọ́run tàbí sọ pé ihfadillaha sọ ọlọ́run ọba yahfadika ọlọ́run ọ sọ ìwọ náà anabi wa Muhammad ó ní man yahfadhu ẹni bá lè bá mi sọ ma bayna lihiyayhi wa ma bayna rijlayhi adimanu lahul janna ẹni bá mi sọ ìtì ń bẹ láàrin irùngbọ̀n rẹ̀ méjèèjì àti tí ń bẹ láàrin ìtàn rẹ̀ méjèèjì ẹni bá mi sọ ẹ sọ fún pé mo fi láyà balẹ̀ yọ wà lí Jánnà kí ni ń bẹ láàrin irùngbọ̀n méjì irùngbọ̀n kan ni irùngbọ̀n kejì ni kí ló wà láàrin méjèèjì anábìlẹ̀ ẹni tó bá lè sọ tí ń bẹ láàrin irùngbọ̀n méjèèjì irùngbọ̀n kan ni irùngbọ̀n kejì ni ìtọ́ wà láàrin méjèèjì lẹ́nu rẹ̀ ahọ́n rẹ̀ tọ́ ọba lè sọ tọ́ sọ̀sọ́kúsọ wà má bayna rijlayhi àti tí ń bẹ láàrin ẹsẹ̀ méjèèjì sẹ́yìn náà ti mọ́ tí ń bẹ láàrin ẹsẹ̀ méjèèjì lọ́wọ́ òkè anabi ni admanu lahul janna mo fi lọ́kàn balẹ̀ yọ wà lí janna àwọn tá a sọ̀rọ̀ tí o máa jásí pa sọ ọlọ́wọ́n ọba ibadallah ìsókè tí mo sún ẹja mo lò sókè tí mo sún ẹja mo lò ẹ lọ sọ gbogbo ntọ́lọ́mba ni ẹ sọ kìí ṣe pé máa wọ́lọ́ nkì sáma keje pé mo fẹ́ máa sọ bọ́lódé tí ń sọ géètì àwọn tó ṣe lófin yìí láti kíni láàpamọ́ ní ọmọ ajá sí pa sọ ọlọ́run anabi wa ni yahfadika ọlọ́run ọsọ wọn náà ẹ dákun bọ́lọ̀ ọlọ́run ti sọ wa méjì ọlọ́run fi sọ ẹ̀dá ìkan wà jẹ́ èrè ètò jẹ́rẹ̀ wọn máa jẹ́ lẹ́ẹ̀kẹ́ló ìkẹta bọ́lọ̀ ń bá fẹ́ sọ ẹ̀dá bọ́lọ̀ ń ti sọ rí sẹ́rí ẹ̀dá tí máa bẹ láyé bọ́lọ̀ ń bá fẹ́ sọ bí bá ti ń sọ ẹnu ẹ̀ pé ìfẹ́ sọ̀sọ̀kúsọ ọlọ́run sì bá sọ kò ní jórí sọ ọlọ́run sọ̀hún náà nù ni tí máa ń wò pé ìfẹ́ fàbẹ́ mi ṣe sìnà ọlọ́run ó sì bá sọ abẹ́ òun kò ní rí sìnà sí tí máa ń wò pé ìfẹ́ fojú mi wò kú wò ọlọ́run ó bá sọ tí máa ń wò pé ìfẹ́ fẹ́ tí ń bọ́ kú wò ọlọ́run ó bá sọ tọ́ ọ bá ti láníyàn pọ̀ fẹ́ máa sọ ọ̀nà tọ́lọ́run ọgbà sọ̀wọ́ náà ni pé yọ wà fún ọ sọ kò ní jẹ́ òṣìṣẹ́ òdìmẹ́ni ẹlẹ́ẹ̀kejì náà tọ́lọ́run gbà sọ èèyàn sẹ́rẹ̀ tọ́lọ́run bá sọ yọ wà sọ ojú rẹ̀ yọ wà sọ ẹ̀yìn rẹ̀ ẹni ọlọ́run bá sọ ẹgbọ́n mi yé sẹ́ẹ̀rì tí wọ́n ní yọ sọ ahọ́n rẹ̀ yọ sọ etí rẹ̀ yọ sọ ẹnu rẹ̀ ara bẹ́ẹ̀ gan ọlọ́run ó sọ ìmánì rẹ̀ ara bẹ́ẹ̀ gan tọ́lọ́run bá sọ ojú tó bá sọ ẹnu tó bá sọ etí tó sọ abẹ́ tí ò lọ bí tó yẹ kó lọ ọlọ́run wá sọ ìmánì yọ wá strongi bí ìmánì bá ti strongi àlàáfíà wá tó dáadáa ẹ lọ́wọ́ àwọn àgbàlagbà tí wọ́n sin lọ́hùn èmi wọn máa gùn tẹ bá àwọn àgbàlagbà tí wọ́n sin lọ́hùn wọ́n yé ṣe sìnà wọ́n yé mutí wọ́n yé jẹ àrámù
ẹ rí pé mi wọn gùn torí pọ́lọ́n ti sọ ìríkèéríkèé ara wọn Ọlọ́run bá wọn sọ ojú yẹn ò ní dasẹ́lẹ̀ bọ̀rọ̀ Ọlọ́run bá wọn sọ ẹnu wọn máa sọ̀rọ̀ tí wọ́n èkú ni Ọlọ́run bá wọn sọ etí tẹ́ bá ń bá wọn sọ̀rọ̀ wọn máa gbọ́ Ọlọ́run wa bá wọn sọ àlàáfíà wọn bí wọ́n ti ń dìde wọn máa ṣe kíni wọn máa jòkó ibi tó méèké olè lọ wọn máa ṣe kíni bàbá yẹn sinmi yóò ní kọ́ rẹ̀ mí àwa rírò ẹ̀ dáadáa o tàbí bí kò sí tó jogún kíní ìyá àlàáfíà tó jogún àlàáfíà yìí tó ju ìmánì lọ àti ìsọ Ọlọ́run lọ ìtumọ̀ ẹni pé tó bá fẹ́ ká ti bọ̀ tán rẹ̀ ó dáa kọjú alẹ́ rẹ̀ ó dáa ó máa lọ sọ Ọlọ́run níbi ẹnu rẹ̀ ó sọ Ọlọ́run níbi ojú rẹ̀ ó sọ Ọlọ́run níbi etí Ọlọ́run wà báwọn náà sọ kíní yẹn wà gùn lẹ́mìí àlàáfíà rẹ̀ ó gùn lẹ́mìí ẹ̀rọ àwọn àgbàlagbà ní táwọn ìṣe sìnà àwọn máa bí mọ́dọ́jọ́ kú ni Ọlọ́run sọ kíní fún wọn ni wọ́n tó ń fi tiẹ̀ ṣe sìnà tí ó bá fi wọ́ 50 kíní kan 60 yọ̀dà sẹ́lẹ̀ bó lògùn kò ní jẹ́ síbẹ̀ bàdàlá ẹ lọ lè sọ Ọlọ́run kọ́lọ́n lè sọ ẹ̀yìn náà ṣé wàá rí sọ tí mo sọ ọ̀hún kọ́lọ́n sọ ojú kọ́ máa fọbọ̀rọ̀ kọ́ sọ ẹnu kọ́ máa sọ̀rọ̀ kọ́ sọ etí kọ́ máa gbọ́rọ̀ kọ́ sọ nǹkan máa kùnrin kọ́ máa ṣiṣẹ́ lọ kọ́ sọ àlàáfíà kọ́ máa wá ọ̀rọ̀ àǹsọ́mu tí wọ́n máa dìde kọ́ máa jòkó tẹ́sí rí pé ń ṣe tìláwà lákàyèrè òsì dàrú bẹ́ẹ̀ sọ̀rọ̀ mẹ́wàá fún yọ̀ọ̀dà mẹ́wàá padà ìtumọ̀ ẹni kọ́lọ́n wọn bá ṣe kíni sísọ kan wà nù ó kú sísọ kejì kíni sísọ ẹlẹ́kejì tọ́ba fi lè kú láyé tán gbogbo ntọ́ba dàálẹ̀ pátáláyé Ọlọ́run mójútó tọ́ba fọmọ́lẹ̀ Ọlọ́run mójútó tọ́ba fìyàwó lẹ̀ Ọlọ́run mójútó sẹ́rántí Musa alayhi salatu wassalam ìgbà tó wọn àti Khidiru ńlọrin àjò tí wọ́n jọ lọ fawajada jidaran yuridu an yanqadda fa aqamahu qala law shi'ta latakhasta alayhi ajra nígbà wọn débi kan wọn rí àlàpà kan tí ń wó lọ Khidiru ní Musa iṣẹ́ yá oníṣẹ́ kínní ọlọ́lápàá yóò gbọ́dọ̀ wó a gbọ́dọ̀ tí náà ló ká tún máa kó tún dá padà ọwọ́ ní sẹ́ wọ́n fún wa lówó ní ó ní wọn ò ní fún wa lówó Musa nílùú tá a dé tá a ní ẹsẹ̀ wọ́n lálejò fàábọ̀ ayùdẹ̀ yìí fóhùnmá táwọn ará lóò ṣe wọ́n lálejò láwọn àmà báwọn ọmọlé wọn lù Khidiru ní tọ́kàtà sínú ará lóò ṣe wọ́n lálejò ọba ará lù mọ́lé wọ́n tún lè ṣe wọ́n ṣe gbogbo ẹ̀ nígbà tí wọ́n fẹ́ túká pẹ̀lú Musa Khidiru sọ fún un pé sọ̀rọ̀ gírí tá a mọ́lẹ̀ kan wàkánà abúhùmá àwọn ọmọ òrukàn méjì kan ló nínú ìlú wàkánà abúhùmá salihan bàbá wọn ó jẹ́ èèyàn rẹ̀ fàràdà rabbuka àyẹ́bùlúgá aṣùdáhùmá ọwọ́ wu ọlọ́run kó yẹ pé dúkìá bàbá wọn ọlọ́run ọ̀fà lé wọn lọ́wọ́ wọ́n yẹ sákàdìjà kanzahuma kó yẹ pé àwọn méjì ni ọlọ́ọ̀ mú nǹkan wọn fúnra wọn tó bá dijọ́ wọn ó mú ìtọ́lọ̀ ń ṣe fún bàbá wọn láyé nígbà tó kú tán dúkìá tó filẹ̀ báwọn ọmọ ọlọ́run tó ṣe kí ni ó sọ ọmọ èèyàn láyé wọ́n bá ti síwọ́ tó dasẹ́lẹ̀ báyìí gbogbo àwọn tẹ́ ń pèlè yẹn rí mọ́mọ́ sábà dé yẹn bú ni yẹn bá ti mímí gbẹ̀yìn tẹ́ ti di pé ń kú lọ wọ́n máa fẹ́ lójú fẹ́ mú wọ́n bá ti dà á lẹ́tọ́ da wọ́lẹ̀ báyìí ẹ má ti pariwo ẹ má ti ànọ́sì o bó wọn kó wó sí àwọn góòdì yẹn ń kọ́ àwọn òwe ilé ìwé lẹ́ ń kọ́ ta ló mọ sáyìn wọn sáyìn kẹsàrí sáyìn sẹ́kìrì méjì kẹ́ lọ pé àwa náà wọ́n ṣe gbogbo eléyìí hùn kọ́dà kọ̀sẹ́ tí ó béèrè pọ́mọ rẹ̀ ń kọ́ kò sí ma yí ọmọ òrukàn tí ń rárí tí bàbá rẹ̀ sì jẹ́ mílíọ̀nìyà tí a bá ń bá sin lọ́wọ́ ní olè mọ́ rí bẹ́ẹ̀ tọ́rọ lọ́wọ́ máa sábà sọ ẹ̀yìn ẹni tó bá sọ òun náà láyé ọlọ́wọ́ sọ ẹ̀yìn ẹ̀ ẹgbẹ́ tó lọ sọ pé ní wàlíyàkṣà lẹ́dínà law taraku min khalfihim durriyatan di'afan khafu alayhim falyattaqullaha waliyaqulu gbogbo yẹn rántí tí ó tẹ́ ẹ̀ dá ọmọ kéèké lẹ́tẹ́nìkan kan ò ní yà sí wọn ẹ bẹ̀rù Ọlọ́run kẹ́ tó kú tẹ́ bá bẹ̀rù Ọlọ́run mójú táwọn ọmọ òun gẹ́gẹ́ bọ́ Ọlọ́run ti mójú táwọn ọmọ òrukàn tí Musa àti Khidiru lọ ọmọlé ara èrè ń jẹ tí kéèyàn ó sọ Ọlọ́run bọ́lọ́run ó ti sọ́hun náà nù ní tọ́ bá wá kú tán gbogbo dúkìá rẹ àtọmọ rẹ àti ilé rẹ Ọlọ́run ó sọ kò níjọba
torí pé wọn náà ti sọ Ọlọ́run nígbà tó ṣe kíní ibadallah ihfadillaha yahfadika ẹ sọ Ọlọ́run kọ́lọ́run sọ yín náà bí ó ti sọ yín tẹ́ bá wà láyé nù tẹ́ bá wá kú tán bí ó ti sọ yín nù èwo wà ní ọjẹ́rì ń jẹ tẹ́yìn ó tún ní bẹ́ẹ̀ bá sọ Ọlọ́run tí ó sọ yẹn sórí tó bá sọ Ọlọ́run ọ wà ní kíní kata ń pè ní istijaba gbígbàdúà kọ́ máa sọ kọ́ máa ṣe kíní kọ́ máa rí bẹ́ẹ̀ tó bá ti ṣe báyìí ò ní káwọ́ tọ́lọ́run fi ni mo ti gbà bínú bá bí ọ̀sẹ́ nìkan Ọlọ́run ó máa bínú sólúwẹ̀ tínú rẹ bá ń yọ́sẹ́ nìkan Ọlọ́run sì máa yọ́nà sólúwẹ̀ bọ́ọ̀ bá bínú sí Ọlọ́run ó bínú sí bọ́ọ̀ yọ́sẹ́ Ọlọ́run yọ́nú sí torí pé wọn náà sọ Ọlọ́run yọ́ wa sọ wọn náà ẹ lọ́ọ́ lè wọ àdísùl kùdùsí tá Ànábì sọ pé kuntu sam'ahu alladhi yasma'u bihi wa basarahu alladhi yabsuru bihi wa yadahu allati yabtishu biha wala in sa'alani la'utiyanna. Ànábì ní bẹ́ẹ̀ bá sinmi dé tán Ànábì ní Ọlọ́run bẹ́ẹ̀ bá sinmi dé tán kó sinmi dé tán tó sọ Ọlọ́run jẹ́ kó sọ Ọlọ́run tán Ọlọ́run lòun ó di ojú ẹ̀ tí ó máa fi rí náà òun ó di ahọ́n tí ó máa fi sọ̀rọ̀ òun ó dọwọ́ tí ó máa fi mú nǹkan tó bá bí mílẹ̀ kan náà ní máa dá lóhùn tó bá ní sọ̀hún lẹ̀ kan náà ní máa sọ. Ibadallah ẹ jẹ́ ká jẹ́ ni tí ó sọ Ọlọ́run ká lè lérè jẹ́ kọ́lọ́run ó sọ wa lálàáfíà láyé tá a bá wá kú tán kó sọ ń ta àdáálẹ̀ lẹ́yìn tá a bá wà láyé tán náà ká máa ṣe báyìí kọ́lọ́ máa ṣe kíní kọ́ máa dáhùn. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين وانصرنا نحن عبادك الموحدين امين يا رب العالمين. الحمد لله جل جلاله واشهد ان لا اله الا الله عظم سلطانه واشهد ان محمدا عبده ورسوله. ربنا صل وسلم وبارك على عبدك ورسولك محمد كما صليت ورحمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أدوك بالون جماعة إكيولون قبل النبي ومحمد ajẹ́rìí pa nífẹ̀ẹ́ nìkan lẹ́sìn tó ju Allah náà lọ òun nìkan ni ó sì máa jọ́lọ́run ẹlòmíì ò lè bàjẹ́ kò sí lórogún kọ̀ lọ́ba kan kò ní nǹkan kan òun nìkan náà ní jẹ́ Allah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. ẹ kó tó bá mi ẹlẹ́ẹ̀kejì tí ò ní gùn mọ́ ibadallah ẹjẹ́ abẹ́rẹ́ Ọlọ́run ibadallah wa qulu qawlan sadida mùsùlùmí sọ̀rọ̀ jagajagẹ lẹ́nu ọ̀rọ̀ tó dáa níjà lẹ́nu mùsùlùmí gbogbo tí mùsùlùmí bá ṣe láyé dáadáa dé gbọ́dọ̀ jẹ́ nígbà tó lọ ń bá wọn tí wọ́n máa ṣe dáwà sọ̀rọ̀ ó ní ọdẹ ila sabili rabbika bil hikmati ó lẹ́yìn tẹ́ máa pè yàn sójú ọ̀nà tọ́lọ́hún ẹ pè wọ́n bil hikmati pẹ̀lú wáàsí pẹ̀lú ọgbọ́n ọwọ́ ní wal maw'izati al hasanati àti wáàsí tó dáa ọwọ́ ní wajadilhum billati hiya ahsan tẹ́ bàbá wọn jiyàn náà ọ̀nà tó dáa ní ẹgbàá bá wọn jiyàn bí mùsùlùmí bá ṣe nǹkan láyé ọ̀nà tí ó dáa lọ́gbọ̀dọ̀ sí gbà ibadallah Ọlọ́run ní ẹ bẹ̀rù èmi Ọlọ́run wa qulu qawlan ọ̀rọ̀ tó dáa ni ẹ máa sọ ọ̀rọ̀ tó dáa ni mùsùlùmí máa sọ̀rọ̀ jàbù sáwọn èèyàn rárá kọ́dà bọ́ bá yẹn wí ọ̀nà tó dáa lọ́gbà bá wípé aha rọ́tẹ́ sọ wọn kún náà ó ní pé ọ̀rọ̀ wọn ìsọ̀rọ̀ ńlá káyì eléyìí ń wúwo owó kan pé ọ̀rọ̀ tẹ́ sọ wọn bálá káyì mú ọ̀rọ̀ ń wúwo ọ̀rọ̀ tẹ́ sọ wọn kò kúnná tó ẹ̀ẹ́sẹ̀ ìmọ̀pọ̀rọ̀ tí ò kúnná làákàyè tí ò kúnná ló ti jáde ní àmọ́kẹ́ wà lámọ́ làákàyè rẹ̀ hàì ó ṣe kíni mùsùlùmí wà qulu qawlan sadida alápẹ́yàn mọ́rọ̀ sọ ni obìnrin oníwà láàrin àwùjọ kọ́ máa pé mo fẹ́ lọ lè tọ̀ kọ́ mọ́rọ̀ sọ pàtí lóhun lọ tọ̀ gbogbo ńlá káyọ̀ ya fọ́tò sí pé ibi tó fẹ́ fi tọ̀ yóò wá pé attention àwọn èèyàn sí ibi tó fẹ́ fi tọ̀ mo fẹ́ wọlé àwọn èèyàn tó mọ̀rọ̀ sọ gan tọ́jú ọkùnrin gan sọ wọ́n ní mo fẹ́ ṣe number 1 mo fẹ́ ṣe number 2 níjọ́njọ́n tí ò sí number 1 number 2 táwọn àgbàlagbà náà ń sọ̀rọ̀ wọ́n ní lẹ́kùnlé mo fẹ́ fọwọ́ kan mi mo fẹ́ fọwọ́ bá mi ibadallah islam ló ní tọ́ dáa jù
tẹ́ bá máa bá wọn yẹn sọ̀rọ̀ wa qulu qawlan ọ̀rọ̀ tó dáa ni ẹ máa sọ àwọn ọ̀rọ̀ tó dáa yìí ní ń ṣe pẹ̀lú àlìkíyàmá yín torí pé yuslih lakum wa yaghfir lakum wa man yuti illaha wa rasulahu gbogbo tá a bá ń kọ́lọ̀ ń wí anabi wí ẹni bá lè lóba ti ń wí òun faqad faza fawzan azima alijanna ni ọwọ́ ìrìnjẹ́ tó jẹ́ àlìkíyàmá tó tó alijanna ò sí lọ́lọ́run fi ní faqad faza fawzan azima ibadallah ọ̀sọ̀kọ́ ti lọ ó túbọ̀ wẹ́lẹ̀ kejì òní gùnmá ọlọ́run ọba balẹ̀kẹ́ ọlá gbogbo àwọn tó dánwò ọlọ́run bá wà rẹ̀ wọ́n lẹ́kún àmọ́ bí kírísítẹ́nì ni wọ́n kò yé wa bí mùsùlùmí ni wọ́n àwa ọmọ kọ́dà wọ́n lè máa rúgbà owó wọ́n lè máa ṣẹbọ kò yé wa àmọ́ nínú tọ́lọ̀ wọn bá pẹ́lẹ́ lérí ilẹ̀ láyé lẹ̀mí wa ọlọ́run ní wà laqad karramna tá a bá ti pè èèyàn léèyàn báyìí ó ti jogún àpọ́nlé wala qad karramna bani adama gbogbo tí ń jọba nabi adama wọlọ́n pọ́nlé látara tẹkirimu tọ́lọ̀ sí fọmọ nabi adama àwọn náà pt gbogbo àwọn tí nǹkan ṣe ní South Africa ọlọ́mọba ọ̀rọ̀ wọn lójú o mùsùlùmí inú wọn tó bá ti bá lọ ọlọ́mọba àfẹ́rí jìn ọlọ́mọba àṣekú sẹmi fún gbogbo àwọn tí èsè mùsùlùmí tó wà láàrin wọn àwọn mọ̀lẹ́bí wọn ọlọ́mọba ọ̀rọ̀ wọn lójú mọ̀lẹ́bí wọn ọlọ́mọba ọ̀rọ̀ wọn lójú àwọn mùsùlùmí bẹ̀ náà mọ̀lẹ́bí tẹ́lẹ̀ ọlọ́mọba wọn náà lójú o ìjọba South Africa wọ́n bẹ̀jọba Nàìjíríà ó yẹ kí tó wà tí ó jẹ́ tó àgbáyé tí wọ́n ṣe sírù kábàwọn kìí sàkọ́kọ́ kìí sẹ́kejì bóyá eléyìí lẹ́nu yìí tójú tèmi tó yọ ọmọ tó ẹlẹ́kẹta kẹ́yìn kan máa pààyàn láti láyéláyé ni wọ́n ti gbàlejò àjòjì kó wá ti yá nísìnyí ẹni tí ń pèrè lọ́mọ ìlú gan bá bá rí òwú ń bẹ̀ sẹ́yìn gbọ́ kí àbá kan wù ń lu kan rí sebo kájú débẹ̀ sí àwọn yòókù náà ni kí á sọ pé tọ́ lágbájá ọmọ ìlú yìí nítorí kí bàbá rẹ̀ igi yìí ló wù bàbá rẹ̀ ń bẹ̀ gbogbo ilẹ̀ ọlọ́run lónìí gbogbo ilẹ̀ pátá ilẹ̀ ọlọ́run ni ibi èèyàn bá rí ó dé ń bẹ̀ yín ń gbélé lọ ni owó tà ń san fọ́fọ́ ńlẹ̀ ni pé ó débi sinmi òun kò nílẹ̀ wal ardu kulluha lillah ọlọ́run lónìí gbogbo ilẹ̀ àmọ́ ṣáájú mi débi o mójútó bí kí n tó dé lówó tọ́ mú ń lẹ́ ṣe kíni kí a torí gbẹ́jọ́ ọmọ South Africa kí lẹ́ abẹ́ kára Madina òsè ń gbà nábì kó dé Madina ẹ̀rí para Madina gbìyànjú tí wọ́n tó wá fà nábì ṣe lérí tí wọ́n wó lérí káàkiri mọ́ tí wọ́n wá ní àjọba mọ́lẹ̀ yìí o Muhammad ti dé o kọ́ máa jó lórí wa lọ ẹ̀yìn èé kọ́sì ànábì gbogbo ẹni bá dé lóyún tó dáa fún kẹjẹ nu yọ́ máa dùn ẹ máa pààyàn ẹ máa lé wọn kí ẹ máa sun wọn ẹ bá tiẹ̀ tó wá pààyàn náà sára kìtìlá lẹ́ pa wọn ìpakúpa mi ò rò pé mùsùlùmí gidi wà láàrin àwọn jẹ́ ń ṣiṣẹ́ wọn kọ́dà bí mùsùlùmí ń jagun kò ní pààyàn ìpakúpa bí mùsùlùmí máa bá kèfèrí jagan kò gbọ́dọ̀ pààyàn nípakúpa táwọn bí bá ń kìlọ̀ fún yóò ní wala tumathilu tẹ́ ẹ bá pa àwọn èèyàn tẹ́ ẹ gbọ́dọ̀ fi wọ́n ẹ gbọ́dọ̀ fi wọ́n jagbajagba mùsùlùmí pọ́n èèyàn lé láàyè yóò tó pọ́n lé lókù ẹ wá pa àwọn èèyàn ẹ ṣe wọ́n jagbajagba tíjọ́ sí tẹ́ ẹ ṣe ẹ yọ nǹkan ọmọkùnrin mi ẹlòmíì kalẹ̀ báyìí lódìndí gbogbo báyìí obìnrin mi ẹ fa ọmọ èèyàn ẹ da pẹtrol sí ẹ fi iná sí la ẹ wá ní ẹ má bínú ọtán náà nù á kọ̀yọ́ orí bẹ́ẹ̀ bí nǹkan báyìí bá ṣẹlẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ alul yasar àwọn olà ń pè ní alul yasar àwọn tí dẹ́kun bá wọ́n gbọ́dọ̀ máa ṣàánú àwọn alimankobul àwọn tí wàhálà kàn bí àwọn tí wọ́n ń kó wá lójijì tí wọ́n ń wọ̀lú wá lójijì àwọn mankubu náà nù ní ìmí inú wọn ọ̀mọ́lẹ́mọ́ earpiece òun volunteer rẹ̀ kó wọn máa lọ kó wọn wá àwọn tó ti kó wá nísìn wọ́n ti wọ 319 tí ń kó wọn wá lọ́fẹ̀ẹ́ tí ọgbà yìí kankan ọlọ́mọdé kọ́mpẹ́nì náà bàjẹ́ ẹni ó ní ọlọ́njẹ́ ọ̀dà fún un torí pé ń ṣàánú àwọn mankubu náà àwọn tó wà ní wàhálà yìí ń ṣàánú wọn ibikíbi táyì náà bá wà àyíká yìí tẹ́ bá wà tẹ́ bá mọ̀ pé ẹ láǹfààní kẹ́ ẹ ṣèrànlọ́wọ́ fáwọn tí wọ́n ń kó dénú nira yẹn ẹlòmíì ní owó lọ́hùn-ún wàhálà yìí ti sọ́dọ̀ lọ sí ẹlòmíì ní sọmọkẹ́tì ńlá wọ́n ti sún ọmọ lérí wọ́n sún ìyàwó ẹ̀ sọmọ ẹ̀ mọ́ òun nìkan ní ń bọ̀ lánàá ní ń jólówó tó bá bọ́ sílẹ̀ yìí nì lónìí àgbà olùsìn ni ó di gbogbo orú wọn báwọn ajẹgbèsè kásánú wọn o ajẹgbèsè kásẹ dáadáa fún wọn o gbẹ̀ni ọlọ́mọba ni ó ní àǹfààní kọ́rẹ́ ni tó lè sànú láàrin wọn kọ́ sànú ẹ̀ ẹ̀fọwọ́ sànú ẹ̀ bọ́bá rí lè gbé ẹbí sànú ẹ̀ ara ti sẹ̀rí àsìlámù pè wá sí ni bẹ́ẹ̀ bá rántí gbàtà nàbí wa Muhammad
tó dé Madina ó ṣe mu'akhat ó ṣe jọmọ ya láàrin àwọn al-ansar wal muhajirun àwọn ará Maka Madina àwọn ará Madina ń sọ lélẹ̀ wọ́n sọ sọ́lẹ̀ omi ń so bẹ́ẹ̀ lẹ̀ omi kó dúkìá kalẹ̀ èyí tí wọ́n fẹ́ mú wọn mú bẹ́ẹ̀ èyí tí wọ́n lè mú wọn dá padà fẹ́ni tó ní gbogbo bí tára bá ti ń níyàn láyé èèyàn máa sànù bẹ́ẹ̀ ni Ibadallah kò sẹ́nìkan tí ò ní ìṣòro jura wọn lọ ní jẹ́ ń pè ọ́ sàkíyèsí o lè máa rí pé wọn náà ní ìṣòro o lè máa rí pé ó ní tọ́ka ọ láyà o lè máa ní tó létí ọ̀bọ sí sọ̀rọ̀ àwọn tí nira léwọ̀lú yìí níbi tí bùkátà tí ó ti bí yánu ọlọ́ni wa ma adraka mal aqaba fakku raqaba aw it'amun fi yawmin dhi masghaba yatiman dha maqraba aw miskinan dha matraba ọlọ́ni wa ma adraka mal aqaba kí ni yóò jẹ́ ọbọ̀nù òkè ìṣòro jẹ́ sọ fún ọ ní tí yóò jẹ́ ọbọ̀nù ìṣòro ti ẹni pé fakku raqaba ẹni tó wà ní ògbèkùn ìwọ náà ṣe kí ni túlẹ̀ aw it'amun fi yawmin dhi masghaba níjú ebi bá ń pààyàn kó fún lóúnjẹ ńjọ́ náà àwọn olóò fún lóúnjẹ yatiman dha makraba ọmọ òrukàn tó súnmọ́ fún lóúnjẹ aw miskinan abẹ́ni tí ò ní béèrè dha matraba tara sì ní. Ibadallah gbogbo ẹni bá ní ẹ̀dájọ́ fáwọn eléyìí tó wọ̀ lúwà wọn ẹ ṣàánú wọn nídìí àánú níbi àánú tẹ ẹ bá ṣe lẹ́yìn ní ó ti bọ́ nínú oko ìṣòro tiyín náà. Allahumma la tada lana fi maqamina hadha dhanban illa ghafarta wala hamman illa farajta wala daynan illa qadayta wala hajatan min hawajil al-akhirah illa qadaytaha wa yassarta ya rabbal alamin. Allahumma ati nufusana taqwaha wa zakkiha anta khayru man zakkaha anta waliyuha wa mawlaha. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تعمل علينا إثرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. وصلوا يا عباد الله وسلموا على رسولكم المصطفى. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ويا فوز المستغفرين ويا سعادة التائبين والحمد لله رب. أقيموا الصلاة عباد الله.